wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì èyí tí Dáósìsì Ifẹ̀ tí a gbé kalẹ̀ ní orúkọ Ọlọ́run alààyè. A sì gbàdúrà pé lórúkọ Jésù bí a tún ti ń darapọ̀, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò bùkún wa lọ́pọ̀lọpọ̀. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Bàbá, fi ọpẹ́, ọlá, ìyìn àti ògo fún orúkọ yín fún àkókò yìí. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. A fi gbogbo ohun tí a ó ṣe níbí lónìí lé yín lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ wá darí ohun gbogbo. Àmín. Lópin ètò yìí, kálàkálẹ̀ yìn yín lógo. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ tèmi ni Venerable Benjamin Ayégúnlẹ̀. Èmi ni màá jẹ́ atọ́kùn fún ẹ̀kọ́ Bíbélì fún tòní. Àwọn bàbá wa àti àwọn màmá wa tí wọ́n máa darapọ̀ mọ́ mi táwọn jọ máa fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ Bíbélì fún tòní. Àwọn náà ní lápá ọ̀tún mi ń bí. Venerable Albert Èlúwọlé. Àkíyín ẹ káàbọ̀ sà. Ẹ ṣé sà. Ṣé àlàáfíà nílé wa? Àdúpẹ́. Màmá wa ní apá àlàáfíà mi ń bí. Ẹ kú ilé sà. Orúkọ tèmi ni arábìnrin Tómi Aya Akínbámi. Ẹ kú ilé. A dára fún yín mọ́mì. Ẹ ṣé Ojú òní tì yín, Olúwa wà pẹ̀lú yín. A dúpẹ́ sà. Ẹ̀kọ́ Bíbélì wa fún tòní, àkòrí tí a ti ń bá bọ̀ náà ni a sì wà ní ẹ̀kọ́ 28. Àkòrí yẹn ni oore ọ̀fẹ́ ìfifúnni. Ẹ̀ka àkòrí ìlànà ìfifúnni apá 2. Kókó ẹ̀kọ́ tòní tá máa gbé yẹ̀wò òun ni fífifúnni pẹ̀lú inú dídùn. Ibi kíkà wa ó sì wà nínú lẹ́tà Pọ́ọ̀lù kejì sí àwọn ará Kọ́ríńtì orí 9 ẹsẹ̀ 6 sí 8. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhún, kíhún ni yóò ká. Ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀, púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu lé ọkàn rẹ̀, kì í ṣe àfẹ́kúnṣe tàbí ti àìgbọ́dọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin kí ó lè ní ànító ohun gbogbo nígbà gbogbo, lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo. Ẹ ṣé màmá wa. Èròǹgbà ẹ̀kọ́ yìí òun ni láti kọ́ wa wípé inú Ọlọ́run dùn nígbà tí a bá ń fifúnni pẹ̀lú inú dídùn. Ìyẹn ni pé nígbà tá a bá ń ṣe ìfifúnni wa pẹ̀lú ọkàn, pẹ̀lú inú dídùn, inú Ọlọ́run pàápàá máa dùn sí wa. Èròǹgbà wa rèé ní fún ti ẹ̀kọ́ yìí. Ìfáàrà ọ̀pọ̀ nínú ìjọ òde òní ni ó nira fún láti fifúnni pẹ̀lú ìláwọ́. Wọ́n á máa dúró títí di ìgbà tí wọ́n ó bá rọ̀ wọ́n tàbí gbà wọ́n ní ìyànjú tàbí tí àwọn èèyàn bá dé ojú àmì kí wọ́n tó fifúnni. Ìyẹn ni wípé ó dìgbà tán bá ṣẹ̀ṣẹ̀ ń sọ, tán ń bẹ̀ wọ́n, tán ń rọ̀ wọ́n, tán ń tù wọ́n kán tó lè mọ̀ wípé ó yẹ kán fifúnni. Ìṣe ni ó dàbí ẹni wípé ìfifúnni nínú ìjọ Ọlọ́run ti dá nǹkan mìíràn. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, òtítọ́ ni wípé a ní ìfẹ́ Jésù tí a sì jẹ́ ọmọ Ọlọ́run, ṣùgbọ́n a jẹ́ pẹ̀lú inú dídùn. Ìyẹn ni wípé àwa gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, tá a bá nífẹ̀ẹ́ Jésù lóòótọ́ tá a sì jẹ́ ọmọ Ọlọ́run, ó yẹ ká ṣe ìfifúnni wa pẹ̀lú inú dídùn. Kì í ṣe ohun tí a máa fi kùn sínú ṣe, kì í ṣe ohun tó wà máa fi agídí ṣe. Èyí ni Ọlọ́run nífẹ̀ẹ́ sí pé kí a ṣe pẹ̀lú ọkàn inú dídùn. Inú Ọlọ́run máa dùn sí irú ọrẹ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí Peter kà tó fi sọ fún wa wípé Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, a ń lọ nínú àwọn ìbéèrè wa èyí tí a ó jíròrò lé lórí. Àwọn ìbéèrè 4 ló wà níbí tí a ó jọ jíròrò lé lórí. Ìbéèrè àkọ́kọ́, bàbá wa Venerable Albert Èlúwọlé wọ́n bá wa dáhùn rẹ̀. Ní èrò tirẹ̀,
ó ní ta ní ṣe onídídùn ọlọ́rẹ̀, ìyẹn ni pé nínú èrò tiwa ta ni à ń pè ní onídídùn ọlọ́rẹ̀. ẹ ṣe púpọ̀ atọ́kùn. Ní èrò tèmi, onídídùn ọlọ́rẹ ni ẹni tí ó ta ọrẹ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀ tayọ̀tayọ̀, yálà fún ènìyàn tàbí fún Ọlọ́run. Ẹ ṣe púpọ̀. Tí a bá tiẹ̀ wá wo ìwé Fílípì èyí tí a tọ́ka sí níbí, orí ìkẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ìkọkàndínlógún, kí a kà á, kí a wo tí ibẹ̀ yẹn tó ń sọ fún wa láti kí ọ̀rọ̀ tí bàbá wa tí wọ́n sọ lẹ́yìn. Ẹ̀yin pàápàá sì mọ̀ pẹ̀lú ẹ̀yin ará Fílípì pé ní ìbẹ̀rẹ̀ ìyìn rere nígbà tí mo kúrò ní Makedonia, kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo. Nítorí ní Tẹsalóníkà gidi ẹ̀yin ránṣẹ́, ẹ sì tún ránṣẹ́ fún àìní mi, kì í ṣe nítorí tí èmi ń fẹ́ ẹ̀bùn náà, ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí yín. Ṣùgbọ́n mo ní ohun gbogbo, mo sì ti di púpọ̀, mo sì kún nígbà tí mo ti gba nǹkan wọn nì tí a ti rán láti ọ̀dọ̀ yín wá lọ́wọ́ Epafroditu, ọrẹ olóòórùn dídùn, ẹbọ ìtẹ́wọ́gbà tí í ṣe inú dídùn gidigidi sí Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ẹ ṣe púpọ̀. Màmá wa, fún àfikún, ta ni onídídùn ọlọ́rẹ̀? Ẹ ṣe atọ́kùn. Gẹ́gẹ́ bí bàbá wa nínú Olúwa ti sọ, onídídùn ọlọ́rẹ̀ ni ẹni tí ó fi ohun tí ó ní tí ó fi sílẹ̀, nídà fún ènìyàn tàbí fún àjọ àwọn ènìyàn kan tàbí fún ìjọ Ọlọ́run tàbí fún ìránṣẹ́ Ọlọ́run, tó fi sílẹ̀ tinútinú, tọkàntọkàn, pẹ̀lú ayọ̀ àti ní dídùn, láì bojú wẹ̀yìn, láì ní ìkùnsínú. Onídídùn ọlọ́rẹ ó jẹ́ ẹni tí ó fi fúnni láì ka iye, láì gbé iye lérí nǹkan tó fẹ́ fi fún yẹn pé ṣé nǹkan yìí ṣé kò ti wúwo jù báyìí, ṣé kò ti pọ̀ jù báyìí. Sí ẹni tí ó fi fúnni láì ka iye, láì díyelé, tó mọ̀ wípé ó wà lágbára mi láti ṣe, tó sì ṣe láì díyelé, òun la lè pè ní onídídùn ọlọ́rẹ. A tún lè sọ wípé onídídùn ọlọ́rẹ ó ní ẹni tó fún yàn tàbí tó fún Ọlọ́run ní nǹkan tí ò wá lẹ́yìn ìgbà yẹn, tí ò gbágo síta kó bẹ̀rẹ̀ sí ní máa sọ fún gbogbo èèyàn pé wò ó, èmi ni mo ṣe léè fún lágbájá, èmi ni mo ṣe léè fún tàmàdù, àti ìbáṣọpẹ́lọpẹ́ mi léyìí bá ti rí bẹ́ẹ̀. Onídídùn ọlọ́rẹ ó jẹ́ ẹni tí ò ní máa tojọ́ ká lẹ́yìn ìgbà tó ti fi fún ènìyàn tán. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ó jẹ́ ẹni tó máa fi sílẹ̀ tinútinú àti tọkàntọkàn. Ẹ ṣé púpọ̀. Àdúpẹ́ mà, Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè kejì. Màmá wa wá bá dáhùn ìbéèrè kejì yìí. Wọ́n ní pẹ̀lú ìtọ́ka sí nínú Bíbélì, àwọn ibi tí a ó yẹ̀wò nínú Bíbélì. Wọ́n ní dárúkọ àwọn onídídùn ọlọ́rẹ ní àwọn ibi tí a ó tọ́ka sí. Genesis orí ìkíní sí ẹsẹ̀ orí kejìléníogún, ẹsẹ̀ ìkíní sí ìkọkàndínlógún. Máàkù orí ìkejìlá, ẹsẹ̀ ìkejìléníogójì sí ìkẹrìnléníogójì. Bákan náà, Lúùkù orí ìkarùn-ún, ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Ẹ ṣé sà, a ò ní lè máa ka gbogbo àwọn ibi tí a kà yẹn, ṣùgbọ́n gbogbo wa ti gbọ́ Genesis orí kejìlélógún, ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Wọ́n bá wa sọ̀rọ̀ níbẹ̀ nípa Ábúráhámù, eléyìí tó ṣe tán tọkàntọkàn láti fi ọmọ kan ṣoṣo tí Ọlọ́run fi fún, ọmọ ìlérí, láti fi ṣe ìrúbọ ní orí òkè ibi tó ti lọ ṣe ìrúbọ yẹn. A rí wípé ó fi tọkàntọkàn ṣe. Ìdí nìyẹn tí Ọlọ́run ṣe pèsè nǹkan tí ó rọ́pò ọmọ yẹn. Ọlọ́run ṣí lójú láti rí nǹkan yẹn. Ọlọ́run dẹ̀ dá ìbùkún padà sínú ayé rẹ̀. A rí wípé ní Mark orí kejìlá, ẹsẹ̀ ìkejìlélógójì títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógójì yẹn, wọ́n sọ nípa àwọn tí ó wá níbi tí Jésù ti ń sọ̀rọ̀ Ọlọ́run, àwọn tó wá sínú ìjọ yẹn láti wá máa fi ẹ̀bùn wọn sílẹ̀. Àgbé nǹkan, àwọn olówó tí wọ́n gbé owó ńláńlá wọ́n gbé wá, ṣùgbọ́n obìnrin kan wà níbẹ̀ tó yẹ pé nǹkan kékeré tó ní, gbogbo ohun tó níyẹn òun ló wá fi sílẹ̀.
Ọlọ́run dẹ̀ rí. Eléyìí fi hàn wá wípé nígbà tí a bá ń pè wá láti wá ṣe ìtọrẹ àánú tàbí láti wá fi nǹkan sílẹ̀ yálà nílé Ọlọ́run tàbí fún ènìyàn tó bá jẹ́ ní ńlá tàbí kékeré, ẹ má jẹ́ kó ní wá lára láti fi sílẹ̀. Ní ìgbàgbọ́ Jésù Olúwa pé bí a bá ṣe fi sílẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run máa ṣe bùkún wa. Nínú Lúùkù orí 5 ẹsẹ̀ 1 sí 3 à ń sọ nípa Símónì Pétérù eléyìí tó yọ̀ǹda ọkọ̀ ìpẹja rẹ̀ tó yọ̀ǹda rẹ̀ fún Jésù Olúwa nígbà tí Jésù ṣetán láti pe àwọn ènìyàn jọpọ̀ sọ́dọ̀ ara rẹ̀ láti bá wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Pétérù kò wò wípé ọkọ̀ ta ti fi ń ṣiṣẹ́ látàná tààrí nǹkan kan tẹ́nìkan tó wá sọ pé òun fẹ́ lò, ó yọ̀ǹda ẹ̀ tinútinú, àwọn èèyàn sì jókòó wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá kíyèsí àwọn wípé lẹ́yìn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn tán, ohun tí wọ́n ti ń lépa láti òru àná tí wọ́n rí yẹn, Ọlọ́run wá ṣe kíni? Ọlọ́run wá yọ̀ǹda ẹ̀ fún wọn, ó fi lé wọn lọ́wọ́. Tá a bá tún wò ó níbi tí òun ṣe bẹ̀ yẹn Ábẹ́lì àti Kénì, àwọn rí wípé Ábẹ́lì nínú ohun tó ní ó fi fún Ọlọ́run tọkàntọkàn, ẹbọ ẹ̀ sì ṣe ìtẹ́wọ́gbà. So a gbọ́dọ̀ ṣetán gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti fi fún Ọlọ́run tọkàntọkàn pẹ̀lú inú dídùn. Ẹ ṣé màmá wa. Bàbá wa bóyá ní àfikún. Ẹ ṣeun atọ́kùn, mo ní àfikún kékeré. Bàbá wa Ábúráhámù pẹ̀lú gbogbo ohun tó ní, ó gbàgbọ́ pé gbogbo ohun tó ní ti Ọlọ́run ni. Ọlọ́run ló ṣe é. Bẹ́ẹ̀ni. Nítorí náà ó fi òdodo bá Ọlọ́run rìn, èyí tí a ti pàṣẹ rẹ̀ dá a láre. Torí náà àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi, ohun tí à ń ṣe a fi ń fi ìdí ìgbàgbọ́ wa nínú Ọlọ́run múlẹ̀ ni. Ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ọmọlẹ́yìn Kristi náà gbọ́dọ̀ máa bá nídìí iṣẹ́ rere nípa èyí tá ó fi dá wa láre nígbà tí àwọn olùfisùn bá dé tàbí tí wọ́n bá ń sọ oríṣi nǹkan mìíràn yàtọ̀ sí ohun tí àwa sọ pé a gbàgbọ́. Iṣẹ́ wa yẹn yóò dúró gẹ́gẹ́ bí ẹ̀rí pé lótìtọ́ olódodo làwọn ènìyàn wọ̀nyí. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé sà. Ẹ̀yin ènìyàn wa, wọ́n ti yànnàná ẹ̀, a ti rí àwọn tí wọ́n jẹ́ onídídùn ọlọ́rẹ tí a rí tọ́ka sí nínú Bíbélì tí wọ́n ti dárúkọ fún wa lẹ́sẹẹsẹ. Ábúráhámù wà ń bẹ̀, obìnrin opó yẹn wà ń bẹ̀, Símónì Pétérù náà wà ń bẹ̀, Ébẹ́lì náà wà ń bẹ̀ pàápàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè tí a wá ń bira wa léèrè, ǹjẹ́ a lè ìwọ náà ní onídídùn ọlọ́rẹ? Èmi náà ṣé a lè pè mí ní onídídùn ọlọ́rẹ? Ìbéèrè yìí la gbọ́dọ̀ máa dáhùn lọ́kàn wa, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín. Jẹ́ kọjá lọ sí ìbéèrè 3. Bàbá wa wọ́n bá wa dáhùn ìbéèrè yẹn. Kí ni ìdí tí ó fi ń di ìnira fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ láti jẹ́ onídídùn ọlọ́rẹ? Kí ni ìdí? Apá kìíní nìyẹn. Apá kejì, ẹ mẹ́nuba àwọn ohun tí ó yẹ kí ènìyàn yíríwò kí ó tó ṣe ìpinnu láti fi fúnni tàbí láti máa fi fúnni. Àwọn nǹkan méjì, ìbéèrè méjì lẹ máa bá wa dáhùn papọ̀. Apá àkọ́kọ́, òun ni kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ lónìí tí wọ́n fi jẹ́ onídídùn ọlọ́rẹ? Ẹ ṣé púpọ̀. Àwọn ìdí mélòó kan ló wà tí a lè fi sọ pé àwọn ènìyàn lóde òní nínú ìjọ wọn ò jẹ́ onídídùn ọlọ́rẹ mọ́ bí ó ti yẹ kí ó rí. Àkọ́kọ́ ni pé àìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run dé ojú àmì. Tó pé tá bá mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run dé ojú àmì, a ó mọ̀ wípé kò sẹ́ni tó ń fi fún Ọlọ́run tí ó ń jogún òfo. Ìdí mìíràn, ọ̀pọ̀ lérò pé àwọn ò ní, wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí aláìní. Torí náà tẹ́nìyàn bá dẹ̀ wò rẹ̀ pé kí ló ní àti fífúnni aṣòro. Nítorí náà eléyìí ṣe pàtàkì. Kò sí aláìní tí Ọlọ́run kò sì lè lò. Ìdí kẹta, ọ̀pọ̀ ń retí pé bí wọn ò bá dárúkọ òun ò ní ṣe. Pàápàá nígbà tí ó bá jẹ́ àárín ọ̀pọ̀ èrò, wọ́n ń wọ ẹlòmíràn kan tó ṣe, wọ́n ń wọ ago alágo ṣe tiwọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run. Pàápàá nígbà tó jẹ́ pé Ọlọ́run la fẹ́ ṣe fún. Bákan náà, ọ̀pọ̀ wò pé òwò tí kì í tètè mérè wá òun ni ká máa fi fún Ọlọ́run. Wọ́n gbàgbọ́ lóòótọ́ pé Ọlọ́run ni
ló máa padà san ṣùgbọ́n gbà wo ló máa san wọ́n wo bí òwò tí ò ṣe é fi gbogbo ara jókòó tì pé ọdún wo la máa dúró dè torí náà a ti tètè fi fún Ọlọ́run kí iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú tàbí a tètè fi fún Ọlọ́run kí ògo Ọlọ́run kó búyọ yẹn kì í tètè yá wọn lára ó jẹ́ àwọn ìdí díẹ̀ tí mo lè tọ́ka sí. ẹ ṣé púpọ̀ bàbá wa. ní apá kejì wọ́n ní ká mẹ́nubà àwọn ohun tí ó yẹ kí ènìyàn yiri wò kó tó ṣe ìpinnu láti fi fúnni tàbí láti máa fi fúnni. Òwe Yorùbá kan bọ̀ wọ́n ní ìwọ̀n ara ẹni là á mọ̀ kì í mọ̀ wọn oníwọ̀n ènìyàn ò lè fẹ́rẹ̀ kó lòun wúwo a gbọ́dọ̀ mọ ohun tí ìwọ̀n tá a wọ̀n a gbọ́dọ̀ mọ iye tó ń wọlé sí wa lọ́wọ́ ká tó lè dábàá ohun tó lè jáde pé à ń fi fún Ọlọ́run a gbọ́dọ̀ jẹ gbèsè ṣe. ìyẹn ni pé a gbọ́dọ̀ yẹ ètò ìṣúná wa. a gbọ́dọ̀ ṣe ohun tí agbára wa ká a gbọ́dọ̀ ní ètò ká tó dábàá pé ká ṣe ohunkóhun fún Ọlọ́run tó kì í ṣe ohun tá a gbọ́dọ̀ ṣe tá a tún gbọ́dọ̀ wá máa dára wa lẹ́bi nígbà tá a bá ṣe tán. ẹ ṣé púpọ̀ bàbá wa. ẹ ṣé. màmá wa bóyá ẹ ní àfikún lórí eléyìí. yẹsẹ̀ àwọn bàbá wa ti sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n màá wò wípé tí àwọn èèyàn kan bá ń wo bí ẹkọ́nọ́mì orílẹ̀-èdè ṣe rí wọ́n lè máa wò wípé àwọn ò ní ìdí láti fi fún Ọlọ́run páwọn gan ò ní nǹkan táwọn lè fi tọrẹ ṣùgbọ́n àwọn ènìyàn ò fi fún Ọlọ́run nítorí pé wọn ò rántí wípé ohun gbogbo tí wọ́n ní Ọlọ́run fúnra ara ẹ̀ gan ló fún wọn wọ́n ti gbàgbé pé àwọn gangan Ọlọ́run ló ní àwọn wọ́n sọ níbi kan nínú ìwé Deuteronomy wípé bí ẹnikẹ́ni bá ṣiṣẹ́ tó bá sì jẹ nínú iṣẹ́ tó ṣe yẹn ẹ̀bùn Ọlọ́run ni tí àwọn ènìyàn bá ń rí wípé ẹ̀bùn Ọlọ́run ò ní ohun gbogbo tí wọ́n ní kò ní ní wọ́n lára láti fi fún Ọlọ́run so nítorí náà mo rí wípé àwọn ènìyàn wọn ò rí Ọlọ́run gẹ́gẹ́ bí olùfifún ohun gbogbo tí wọ́n ní òun ló jẹ́ kó ní wọ́n lára tí a bá wá lọ sí apá kejì yẹn wípé kí ni àwọn nǹkan tó yẹ ká gbé yẹ̀wò ká tó lè máa ṣe ìfifúnni èmi wò wípé kí a wo àwọn tá a fẹ́ fún ní nǹkan kí a wo nǹkan tí wọ́n nílò ká tó dédé fún wọn ní nǹkan kì í ṣe wípé ẹni tébi ń pa òun la wá máa lọ sọ̀wọ́ pé lágbájá ó yẹ kí n raṣọ fún a wà lọ raṣọ fún tàbí ẹni tó fẹ́ sanwó iléèwé ọmọ ẹ̀ láwà lọ ṣe nǹkan míì fún a gbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n nílò even tó bá jẹ́ pé ìjọ Ọlọ́run ni wọ́n fẹ́ ṣe nǹkan fún wọ́n gbọ́dọ̀ wò pé kí ni ìjọ yẹn nílò kí ni wọ́n ń fẹ́ kí ni nǹkan tí wọn ò ní lákòókò yìí àwọn nǹkan yẹn ò ní wọ́n gbọ́dọ̀ yẹ̀wò dáadáa nígbà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan fún wọn wọ́n dẹ̀ ti sọ fún wa wípé kí wọ́n yẹ àpò wọn wò ṣùgbọ́n ohun tí èmi wò ni wípé wọ́n gbọ́dọ̀ ní lọ́kàn gẹ́gẹ́ bí obìnrin opó tí a kà nínú ibi tá a ti kà yẹn nínú ìwé Máàkù yẹn wọ́n gbọ́dọ̀ rí wípé tí a bá ti mọ̀ wípé Ọlọ́run ló ní ohun tá a ní tá a bá fi fún Ọlọ́run wọ́n gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run máa dá padà ní ìlọ́po Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣé púpọ̀ àdúgbò mo lò Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àjẹ́ ká lọ sí ìbéèrè tó parí ìbéèrè kẹrin wọ́n ní tí ó bá wà wọ́n ní ká sọ àwọn àǹfààní àti èrè ìfifúnni pẹ̀lú inú dídùn. tí a bá ní ká wo ibi tí wọ́n ní ká kà yẹn Lúùkù orí 6 ẹsẹ̀ 28 yẹn ó ní ẹ fi fúnni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmìpọ̀ àkúnwọ́sílẹ̀ lè a ó wọ̀n sí àyà yín nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin bá fi wọ̀n òun ni a ó sì fi wọ̀n padà fún yín tá a bá wo ibẹ̀ yẹn a ó rí wípé tí a bá fi fún Ọlọ́run èrè ńlá gidi ló wà ń bẹ̀ yẹn ni wípé Ọlọ́run kì í jẹ́ èèyàn gbé tá a bá ti lè fi fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìlọ́pọ̀lọpọ̀ ẹ̀ òun ni Ọlọ́run ló máa dá padà fún wa àwọn Yorùbá dẹ̀ sọ wọ́n ní òkè olówó àfúnni ń gbé ẹnikẹ́ni tó bá ti mọ̀ tó bá ti ní ọgbọ́n tí Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ láti máa fi fúnni yóò máa ròkè ní gbogbo nǹkan tí ó bá ń ṣe ni Ọlọ́run á máa bùkún àwọn tí ó bá ń fi fúnni tọkàntọkàn nínú Lúùkù orí 21 yẹn bẹ̀rẹ̀ ẹsẹ̀ 4 tá a bá wo obìnrin opó yẹn a ó rí wípé inú Ọlọ́run dùn sí yàtọ̀ nítorí pé ìwọ̀nba nǹkan tó ní ó ṣe tán láti fi sílẹ̀ then tí a bá tún wò ó a ó rí wípé tí a bá ń bẹ̀rẹ̀ sí ní fi fún Ọlọ́run ó máa ràn wá lọ́wọ́ láti sin òun ju bó ṣe yẹ lọ ju bí a ṣe lérò lọ nítorí wípé nínú Róòmù orí 12 yẹn ẹsẹ̀ 1 ó ní ká fi ara wa fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́
tá a bá ti fẹ́ra wa fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ tá a dẹ̀ fi ohun gbogbo tá a ní fún ọlọ́run pẹ̀lú ìwà mímọ́ pẹ̀lú inú dídùn ó wá sọ fún wa wípé gbogbo ohun tá a bá ń ṣe yóò máa ṣe kíni yóò máa ṣe ìtẹ́wọ́gbà kí ló tún kù téèyàn ń wá nígbà tí ohun gbogbo tó bá ń ṣe tó bá ti ń ṣe ìtẹ́wọ́gbà then ọlọ́run fúnra ara ẹ̀ ó máa jẹ́ olùpèsè fún ẹni yẹn torí pé ọlọ́run yìí jẹ ní gbé téèyàn bá dẹ̀ fún yàn ní nǹkan afúnifúnni òun náà máa rí nǹkan gbà ní àwọn Yorùbá wọ́n ní kàkà kí ọmọ olóore ó jì sí kòtò wọ́n ní ìmọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ọlọ́run máa ń tọ́jú ọmọ olóore ẹni tó bá ń fi fúnni ọlọ́run á máa ṣe kíni á máa tọ́jú wọn á máa bá gbogbo àìní wọn á máa bá pàdé yàtọ̀ fún yẹn ẹni yẹn tó máa ń gbayì yàtọ̀ fún pé ó ní ògo ó ní iyì lọ́dọ̀ ọlọ́run ó tún máa fúnni ẹni tó bá máa ń fúnni á níyì láàrin gbogbo èèyàn ẹ wo lágbájá ó fún mi ní báyìí ó fún wọn náà ó fẹ́ mi náà lágbájá báyìí ti so ẹni yẹn á tún níyì láàrin àwùjọ á di ẹni àpọ́nlé pẹ̀lú ẹ̀ ọlọ́run fúnra ara ẹ̀ á gbóṣùbà fún ẹ ṣé púpọ̀. ẹ ṣé mọ́mì wa bàbá wa ní ṣókí ẹ bá wa ṣe àfikún. ẹ ṣé púpọ̀ ní ṣókí torí màmá wa ti sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn àǹfààní tá a lè rí nínú ká máa fi fúnni. Àkọ́kọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ yóò ní ìṣúra tòkè. Bẹ́ẹ̀ni. Nígbà tá a bá ní ìṣúra tòkè ohun tí ó ṣẹlẹ̀ ni pé àti lọ sílé yóò fi irú ẹni bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀. Eléyìí tó túmọ̀ sí pé yóò tún ní àlàáfíà lórí ilẹ̀ ayé. Àìlèṣoore tàbí àìlètọrẹ kò mú kí ọ̀pọ̀lọpọ̀ ayé kó ní àlàáfíà lónìí eléyìí tó mú kí ohun tí wọ́n ń bẹ̀rù pàápàá kó tètè wọlé dé torí náà ọ̀nà láti mú kí ọjọ́ gùn nínú ayọ̀ àti àlàáfíà ni ká máa fi ohun tá a ní tọrẹ fáwọn tí kò ní. Lọ́nà míì ẹ̀wẹ̀ tó jẹ́ ọ̀nà kẹta òun ni pé a máa ń ní àrídájú ìgbàlà ọkàn wa torí pé látòrí ilé ayé láti máa gba ìmísí àtòkè wá tí ó máa tọ́ wa tí ó máa ṣamọ̀nà wa lórí gbogbo àwọn ìgbésẹ̀ tó kù ìbùkún pọ̀ rẹpẹtẹ atọ́kùn ṣùgbọ́n mo gbàgbọ́ pé pẹ̀lú díẹ̀ yìí ẹ ṣé púpọ̀ Olúwa ràn wá lọ́wọ́. ẹ ṣé púpọ̀ Yes, sir. ẹ̀yin ará a ti sọ ẹ̀dẹ̀ ti gbọ́ àwọn èrè tó wà nínú ìfifúnni ó pọ̀ wọ́n ti dárúkọ ẹ̀ fún wa a ti ní ìlérí yìí ó ti wà ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká ṣe é gẹ́gẹ́ bí Ọlọ́run ti rán wa ká ṣe é tọkàntọkàn ká fi fúnni èrè pọ̀ ńbẹ̀ èrè wà níbẹ̀ Olúwa yóò dẹ̀ ràn wá lọ́wọ́. Àmín. ọ̀rọ̀ ìparí olùfẹ́ àwọn ènìyàn tí kò sí nínú Kristi ni ó jẹ́ wípé ara ni ó máa ń ru wọ́n sókè nínú gbogbo ohun tí wọ́n ń ṣe kàyéfì ni ó sì jẹ́ wípé ara yìí kan náà ti gbilẹ̀ púpọ̀ nínú ọkàn àwọn ọkùnrin àti obìnrin nínú ìjọ lónìí tí a bá ń sọ nípa ìfifúnni a ò rí Ọlọ́run mọ́ kàkà bẹ́ẹ̀ ìjọ ni à ń rí tàbí ènìyàn nípa ìfifúnni nígbà tí a bá ti gbàgbé wípé iṣẹ́ tí a ṣe nínú ara kìí ṣe tí a ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run báwo ni a ṣe ń fifúnni ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìfifúnni wọn lónìí nínú ara náà ń ṣe wọn ò ṣe nínú ti ẹ̀mí wọn ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run so à ń rọ̀ wá pé ohun gbogbo táwọn bá máa ṣe ká ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run òbéèrè tí wọ́n wá bí wá léèrè òun náà ni wípé wọ́n bí wá léèrè pé báwo la ṣe ń ṣe ìfifúnni o wọ́n ká yiri èyí lè wò kí a sì ṣe àtúnṣe àwa tá a bá ń ṣe ìfifúnni ká ṣe àtúnṣe Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Lẹ́ẹ̀kan sí à ń kí àwọn bàbá wa àti màmá wa tí a jọ ń ṣe ètò yìí lónìí a gbàdúrà pé lórúkọ Jésù Olúwa á dì yín mú. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Àkọ́sórí wa Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 7 èyí tí ó kà báyìí. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀ kì í ṣe àfẹ́kúnṣe tàbí tí aláìgbọ́dọ̀ má ṣe nítorí Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ. Bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ tún fún wa ní ọ̀sán yìí Olúwa gba ọpẹ́ wa o. Àmín. Gbogbo ọkàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí nínú ilé a fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́ lórúkọ Jésù kó lè kó gbàdúrà fún wọn. Àmín. Orí ọ̀fẹ́ láti máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà láti pinnu nínú ọkàn wọn láti òní lọ láti máa fi fún Ọlọ́run àti fún àwọn tó wà àyíká wọn pẹ̀lú ọkàn mímọ́ pẹ̀lú ọkàn pípé àti pẹ̀lú ní dídùn
orí ọ̀fẹ́ náà k'Olúwa kó yọ̀ǹda fún wa Àmín. nítorí ọ̀rọ̀ tá a gbọ́ yìí lórúkọ Jésù Olúwa yóò yí wa padà Àmín. àti ṣèfẹ́ Ọlọ́run kò ní ní wá lára Àmín. ìjọba Ọlọ́run k'Olúwa kó mú wa débẹ̀ Àmín. lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.